A kú ojúmọ́ gbogbo ẹ̀yin tí ẹ yan YouTube láàyò. Orúkọ tèmi ni Folorunso Michael. Ohun tí a ó máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ òun ni a pè ní bí o ṣe lè fi iṣẹ́ rẹ sí orí AVI lórí Adobe Prmiere Pro. Ẹ máa bá wa ká lọ. Ṣí Adobe Prmiere Pro tí o fi sí orí kọ̀ǹpútà rẹ. Tẹ fáìlì náà, lọ sínú fóldà tí o ti fẹ́ mú iṣẹ́. Tí o bá ti mú un tán, tẹ bẹ́ẹ̀ ni èyí tí ṣe OK. Tí iṣẹ́ tí o bá fẹ́ ṣe bá ti wà nínú Adobe Prmiere Pro rẹ, wà wá fà á sínú timeline rẹ. Tí o bá ti fà á sínú timeline rẹ tán, lọ sí media option tí ó wà lára èyí tí file menu rẹ gbé wá. Kí o sì mú AVI uncompressed. Lọ sí video tab, wá basic video setting section, kí o sì sẹ́ẹ̀tì resolution rẹ sí Full HD. Select frame rate list, kí o sì lọ sí output name, kí o sì tún orúkọ náà kọ. Tẹ save. Tí o bá ti tẹ save, a jẹ́ wípé iṣẹ́ rẹ ti wà ní AVI format. Ló bá tán. Ẹ má gbàgbé láti subscribe àbí kẹ́ like, comment láti lè tẹ̀síwájú nínú àwọn ẹ̀kọ́ wa tó kù. Ẹ ṣé púpọ̀.